nǹkan tí mò ń sọ jàre tó bá yẹ ká ṣe lójú ayé wa ká ètè ṣe because ṣáàmọ́lẹ̀ tó máa mọ́ làmú ní ṣó fẹ́ dájọ́ ọjọ́ Monday mi ṣe ń bá ṣeré ó ní kò lè yé wọ pé àtijọ́ ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ló ti ń pè mí pé gànlúgọ̀ wípé fọ́tò wo ló wá yá pé òun láṣọ èmi ò pé òun láṣọ bí aṣọ tó gbà ó pọ̀ kí wọ́n wọ̀ kí n fi ṣe àrùndá fọ́tò sí i fún òun náà sì gbàgbé ẹgbẹ́ kìíní but ó ti ń júwe kò yé mi nǹkan sókè àkọ́ tó ní pé tí wàá tí wọ́n fi bá já ìṣẹ̀sìn tó bá pè gbórí ẹbú èmi àti ẹ̀gbọ́n èmi ni wọ́n bá já á ní ọ̀dà ó ti tọ́ nínú má bínú àbá parí ìjà pẹ̀lú lọ́rọ̀ fífò tó já àwọn èèyàn wa tí wọ́n ń bá jà níbi orúkọ ẹ̀yìn ojú ẹ̀ náà àwẹ̀ náà la parí àjọ kírun náà àwẹ̀ ni ìwọ̀n kò sí bó ṣe máa tẹ̀lé ń sí tí wàá tó ń kírun tí wọ́n máa lọ jókòó àjọ kírun àjọ gbà rẹ̀ ní kòǹtì àgbọn tọ́lọ̀ láìpẹ́ sọ̀rọ̀ èmi rí báyìí bọ̀ kò sọ ìgbà tó dúpẹ́ fọ́lọ́ náà pé wọn gbófẹ́ káàkiri kò yáwó kò dájà ó ti wọlé lónìí gbogbo wa kọ́lọ́ ṣàjẹ́ kí ikú kó pàṣẹ ìrìn náà lọ́wọ́ kò sẹ́ni tó mọ ẹ̀ tó kàn dàbí bí fíìmù ó dàbí fíìmù torí wọ́n ti rí ẹ̀kọ́ tó yẹ kò sí nǹkan yóò ń tẹ̀lé ṣe kò ní sọ̀rọ̀ kò ní dábẹ́ kò ní ṣe kẹ́ máa bùdọ́là kò ní sọ̀rọ̀ kò sí ẹni tó wà láyé tí ò níbi tó kù sí o but ọ̀run máyọ̀wá náà gbogbo àná là ń bọ̀ kí Ọlọ́run bá lọ́jọ́ ni kó foríjì kó fojú pa àṣìṣe rẹ̀ àwa tó kù kó má ṣe ní tẹ̀lé ẹbí àtàrà àtọmọ tó sílẹ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n dàgbà kan dògbò kan gbélé ayé ṣe rere ó ti lọ́n ti ẹ̀yìn rẹ̀ wúwẹ́ gbà á ṣe dáadáa máa rántí Ọlọ́run ìpéjọ kan ó máa kèmí nìkan náà nu sàárè ìjọ kan yìí náà máa dẹ́yìn iṣẹ́ tí mo ṣe fọ́ lọ́run níbi àsìkò tí wọ́n àdáìsì ìgbà tó jẹ́ fans wa bọ́ yìí sọ yìí ṣe gbàṣà because a lot of atrocities ti ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n fi kú lánàá wípé àwọn aláwọ̀ wọ́n ti gé orí ẹ̀ wọ́n ti gé etí ẹ̀ èmi tẹ̀lé the hospital ìgbà tó ṣubú aṣọ̀rọ̀ 9:30 ó ṣubú ní 10 wọ́n dẹ̀ pè mí ní kí n máa bọ̀ wọ́n fi ní kí ló ṣe sọ̀rọ̀ mo dẹ̀ gbé bọ́sì ní mọ́tò wọn gbé mo débẹ̀ kí n tó débẹ̀ ti dákẹ́ ìsìn ọ̀dọ́ àti ẹgbẹ́ ọlọ́run ṣe àgbẹ̀tọ́ lọ iná lè láyé wa iná ilé ọjọ́ ọ̀dọ́ náà láti wá wọ́n ti di when he was alive wọ́n ní pé let's call Murphy let's do it together let's do it down let's call Murphy and Murphy can do it better ó ti tán tó ti ṣe tẹ́lẹ̀ náà la máa rí àfi tí bọ̀bọ́ tó ń bọ̀ ẹgbẹ́ ìjọ Murphy ọlọ́run lè sọ pé bó ṣe ṣe pé tó ṣe ò dáa. But at the end of the day, now they got to touch because they got to expect wọ́n kéré ni wọ́n fi àwọn àmọ́ dáadáa jọ bẹ̀rẹ̀ first female ní mo yá. Ó ní ẹ̀gbọ́n yẹn gbọ́ ìṣàánú ìyá ẹ̀bá mi ya fíìmù ìgbà ẹ̀mú gbé kámẹ́rà mọ̀ tí máa wá. Òun ló discover ìjà ọ̀bọ̀ yóò dẹ̀ lè áàtì o pẹ̀lú bó ṣe máa ń bá àrùn lẹ́rìn. Àbí láti jọ ṣe lọ́ọ̀ ti dà wá pọ̀ àti jà àti ṣe àti parí ẹ̀. Lọ́ọ̀ tó dé ẹ̀kọ́ tó ẹgbó máa ń tètè tán lọ́pẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ wá kí gbogbo àwọn tí wọ́n gbọ́nà kan wá ibi tó kọ́lé sí èyí tí wọ́n bá ra lẹ́tọ̀ kò sí nǹkan kan lọ́gẹ́ gbó ṣàjòjì sí nípa ọ̀rọ̀ wọn fi pọ̀tà dúpẹ́ fọlọ́run kọ́lọ́run ṣe fẹ́ Ọlọ́run kò forí jù ó ṣàmójú àwọn tó ní.
So, kau pernah untuk cerita apa? Ini sih Yoruba, ini sih oh ini kita cuma ini Yoruba Moives ini
wá ṣe lọ́kọ̀. Àwọn àṣẹ lọ́kọ̀ tó kù pé àbámọ̀ sílọ̀ tó kù. Àbámọ̀ sílọ̀ tó kù. Àwọn àbọ̀ àsìkò mi. Àwọn àbọ̀ àgbà bí lọ yìí. Àwọn àpanupọ̀ ká. Àwọn àpanupọ̀ ká. Ó ti tó jẹ fún wọn nínú sàrẹ́. Ó tún ṣẹ́kù. Tàbá nígbàgbọ́. Ayé náà ṣe yọ owó ètí mo lè sọ. Láyé ìdí pé bàbá tó kú kó ṣe jálágbára tó. Bí bàbá wọn ṣe jálágbára tó. Bàbá rẹ̀ kú ní nígbà tó. Lẹ́yìn bàbá wọn jọ ní nígbà tó. Ilé tí mo fi mú lọ́wọ́ bàbá yìí pé àbá mi. Bàbá ní kò lọ dáre kó wá tó pàdé ọlọ́wọ́. Bàbá rẹ̀ ṣe bá àbá nínú. Ó ní fi àwọn àbá tó ti jáde láyé. Bọ́lá ọmọ fi bá wá rí báyìí lónìí. Nítorí wọ́n sí bàbá rẹ̀ lóṣogbo ó ṣe nílò. Ó ṣe nílò rẹ̀. Bọ́lá ọmọ fi náà bá wá rí báyìí lónìí. Bọ́lá ọmọ fi bá rí gbogbo ayé bá wá sí. Tí wọ́n bá bá wá sí. Ẹyẹ ẹ̀kẹ́yìn. Àyàfi tẹ́tù bí láì láì náà báyìí lókè. Ọlọ́run wọlé ẹyọ kan tó jà tẹ́lẹ̀. Ọlọ́run wọlé ọ̀kẹ́ wọlé ẹyọ kan tó kù tàbí ẹ̀kọ́ ìjẹ́ sọ pé kọ̀ọ̀rọ̀.
Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is R.Ï.P Adedigba. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.